gbórí sókè ọba Olúwa mi ọba mímọ́ kó gbà wá lọ nínú ìjọ mímọ́. ọba mímọ́ kó gbà wá là kó fún wa láàyè kó pa wá mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ kó wá dáríjì wá. ẹ̀kọ́ rìkẹ́ gbórí sókè sábẹ́lú ẹ̀mí ọba mímọ́ kó gbà wá là ọba mímọ́ kó gbà wá lọ kó fún wa láránṣẹ́ kó pa wá mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ kó wá dáríjì wá. ṣáájú ṣẹrẹ ìjọ mímọ́ tọ́jú iṣẹ́ ìjọ mímọ́ lórí òkè olùgbẹ̀dẹ̀lẹ̀ ojú mi wò jẹ́yìn lókè ọ̀run. tọ́jú ṣẹrẹ ìjọ mímọ́ tọ́jú ṣẹrẹ ìjọ mímọ́ lórí òkè olùgbẹ̀dẹ̀lẹ̀ ojú mi wò jẹ́yìn lókè ọ̀run. orin wo la ó kọ nígbà tó bá rí Jésù o. Hallelujah. orin wo la ó kọ nígbà tó bá rí Jésù o. Hallelujah. tó bá ti rí Jésù o orin wo ni wàá fi ṣẹ́gun o. Hallelujah. orin wo la ó kọ nígbà tó bá rí Jésù. ọmọ Ọlọ́run ẹ jẹ́ ká ké hallelujah. Hallelujah. àwa tí a mọ rírì ògo tí Ọlọ́run ṣe fún wa, àwa tí a ò gbàgbé ilé, àwa tá ò jẹ́ òní gbọ́lagbìn, àwa tá a sọ ibi àtìpó wa di ilé ayérayé tí a mọ̀ pé a sì máa ṣí wọ́n ń bẹ̀. Ẹ jẹ́ ká ké hallelujah. Hallelujah. àwa tá à ń ja ìjàkadì ti ẹ̀mí, tá à ń sáré ìje fún ọ̀run, àwa tá a nígbàgbọ́ pé lọ́jọ́ ìkẹyìn a ó jọ jùmọ̀ jogún ìjọba Ọlọ́run. Ẹ jẹ́ ká ké hallelujah. Hallelujah. Ẹ jẹ́ ká jókòó. Ṣe ni a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó tún fi fún wa láti tún wà níwájú rẹ̀, láti jẹ́ àyànfẹ́ rẹ̀, láti máa bá a rìnrìn àjò láti jọba. Ògo ni fún Kristi lókè ọ̀run. A dúpẹ́ lọ́wọ́ alága gbogbo àpapọ̀ àwọn oníbodè ní ti national àbí ti ẹsẹ̀ kùkú, akítí àwọn agbègbè wa ní Surulere, ilé ológo náà kò ní bọ́mọ wa lọ́wọ́. ọ̀rọ̀ náà sọ pé wèrè ni ọ̀rọ̀ àgbélébùú níwájú àwọn tí ó fẹ́ ṣègbé. Kò rọrùn kí àwọn kan máa sùn kí àwa kan kí a lajú. Ní ti àwọn mẹ́díkà wọ́n fi yé wa wípé oorun dára láti sùn fún wákàtí 8 kí ilẹ̀ kó tó mọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ ti ẹ̀mí kò rí bẹ́ẹ̀. A ní láti wá ohun tí ò bójú mu láti ṣe níwájú Ọlọ́run káyé wa kó lè bójú mu. Oorun
ó jẹ́ ohun tó bá ara mu. Àìfi oorun kan ojú wa ó jẹ́ ohun tí ò bójú mu. Ṣùgbọ́n nípa tara kò bójú mu. Ṣùgbọ́n nínú ẹ̀mí kéèyàn fi oorun kún ojú rẹ̀ kó dá oorun mọ́jú ó jẹ́ ohun tó bójú mu. Torí Bíbélì sọ fún wa pé oorun díẹ̀, ògbé díẹ̀, ìkáwọ́kójọpọ̀ bí oorun bá ṣe pọ̀ tó lòṣìṣe máa pọ̀ tó. Ó tilẹ̀ sọ fún wa pé ká má ṣe fẹ́ oorun sísùn kí àwa kó má bàa di tálákà. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Tí a bá wo ọ̀rọ̀ ẹ̀mí kò bá tara dọ́gba. Tí a bá ń sọ̀rọ̀ nípa 1+1 nínú ara 2 ni. Ṣùgbọ́n nínú ẹ̀mí 1+1 nínú ẹ̀mí is equal to 1. So kò bára wọn dọ́gba. Rome 8:14 ó ní those people who are led by the Spirit of God, they are the son of God. Iye àwọn tí a bá ń tọwọ́ ẹ̀ mọ́ ṣe amọ̀nà, àwọn ni wọ́n fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Hallelujah. Àkòrí ọ̀rọ̀ mi ní ṣókí torí 30 ìṣẹ́jú ni ẹ fún mi. Mo dúpẹ́ lọ́wọ́ ìjọ yìí fún ètò ìgbàlejò tí wọ́n ṣe láti gba àwọn èèyàn wa tí a jọ jẹ́ onílé náà sí ibi báyìí fún ìdarí ìṣọ́òru. Kí Olúwa kó bù sí àpò ìjọ yìí. Ìjọ kọ̀ọ̀kan tí ẹnukálùkù wa fi sílẹ̀ kádébá láyọ̀ àtàlàáfíà. Ìbùkún Ọlọ́run yóò wọnú ayé wa. Mo pé wọ́n bá ọ̀rọ̀ tí ẹ kà fún wa ní eré ìje wa ti ọ̀run. Our race to the kingdom of God. Eré ìje wa ti ọ̀run. Hallelujah. Ǹjẹ́ a tilẹ̀ mọ̀ pé à ń sá eré ìje? Tí a bá mọ̀ pé à ń sá eré ìje, mímọ̀ pé à ń sá eré ìje ló jẹ́ kí gbogbo wa jókòó sí bíbá yìí. Kì í ṣe pé wọ́n fi bẹ̀ wá ká tó wá. Ó ti wá di ohun tó ti di ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa pé ìsìn oníbode o, ìṣọ́òru oníbode o, bọ́n pè é láké, bọ́n pè é lóko, àjọ ń lọ ni. Ó jẹ́ eré ìje. Àwọn tó dẹ̀ gbọ́n, àwọn ló ń rìn. Nígbà tí ẹ ṣèkan ní bíbá ẹ̀, mo ṣàlàyé nípa adènà nínú ilé Ọlọ́run. Tí Dáfídì sọ pé ó dáa kóun máa gbé ilé Olúwa, kóun máa ṣe adènà nínú ilé Olúwa ju pé kí òun máa gbé àgọ́ ìwà búburú. Psalm 84:10. Ṣùgbọ́n ní òní a ó sọ̀rọ̀ nípa eré ìje wa sí ìlú ọ̀run. Ẹ jẹ́ ká wo ìwé 2 Timothy chapter 2 verse 4. A kọ nínú ọ̀rọ̀ yẹn pé ajagun tó ní àforítì ló ń gbadé. Tí n bá máa sọ̀rọ̀, tabarẹ́ni tó lè bá mi kà á, inú mi á dùn. Tabadẹ̀ fẹ́ kà á, ẹ bá ń fún wọn ní wireless yẹn. Ẹ fún wọn wireless yẹn. Yes. Kò sí ẹni tí ń jagun. Yes. Tí ń fi ohun ayé yìí dí ara rẹ̀ lọ́wọ́. Kò sí ẹni tó ń jagun tó ń fi ohun ayé yìí dí ara rẹ̀ lọ́wọ́. Kí ó lè mú inú ẹni tí ó yàn á ní ọmọ ogun dùn. Kó lè mú inú ẹni tó yàn án ní ọmọ ogun dùn. Kó lè mú inú ẹ̀ dùn. Bí ẹnikẹ́ni bá ń jà. Bí ẹnikẹ́ni bá ń jà. Yes. A kì í dé ní adé. Yes. Bí kò ṣe pé a bá jà ní àìṣe ẹrú. Hallelujah. Hallelujah. Bí kò ṣe pé a bá jà á láìsí ẹ̀rù. Láìsí ẹrú. Bí ẹnikẹ́ni bá ń sáré ìje tí wọ́n ní ẹ̀yọ́ máa set go. Ìgbà tó ń sáré yẹn lọ́wọ́ kò sẹ́ni tó lè fún ní ẹ̀bùn kankan. Ó dìgbà tó bá délẹ̀. Wọ́n á mú number 1, wọ́n á mú number 2, wọ́n á mú number 3. Wọ́n á dẹ̀ fún wọn lẹ́bùn. But nírìn àjò tẹ̀mí, a kì í mú number 1, number 2 ń bẹ o. Hallelujah ńlá o. Hallelujah. Tí wọ́n bá ní
ẹgbẹ́ àwọn tó ṣẹ́gun dà kò sí number 1 number 2 nù wọn, wọ́n máa kó wọn sí ẹgbẹ́ kan ni. Àwọn tó ṣẹ́gun rèé number 1 lọ́lọ́run máa mú, Ọlọ́run kì í mú number 2, kò sí second chance. Gúrùpù kan ni, ìjọ méjì péré ló máa ṣẹ́kù lọ́jọ́ ìkẹyìn, ìjọ Ọlọ́run àti ìjọ Sátánì. Kò sí rìdíìmù ńbẹ̀, kò sí wínọ̀sì ńbẹ̀, kò sórúkọ sẹ̀lẹ̀ ńbẹ̀. Ohun tórúkọ ti sẹ̀lẹ̀ fi àpíà ńbẹ̀ ojú pé celestial kingdom and terrestrial kingdom lórúkọ wa fi àpíà. Kò sí kérúbù ńbẹ̀, kò sí babaláwo ńbẹ̀, kò sí mùsùlùmí ńbẹ̀, kò sórúkọ mùsùlùmí kankan ńbẹ̀, kò sí nàwárùdín, kò sí àsárùdín, kò sí nǹkankan, kò sí amadíà. Ọkọ̀ èrò ní ìjọ tó ń kó èrò látòṣòdì, tó ń kó èrò lọ sí Ìbàdàn, destination gbogbo èrò tó ń lọ sí Ìbàdàn, tó ń lọ sí ọ̀nà Ìbàdàn ní Ìbàdàn, but kì í ṣe mọ́tò ẹyọ kan náà máa wọ̀ dé Ìbàdàn tàbá nínáwó ṣe ń bẹ̀. A máa rí àwọn bọ́ọ̀sì kóńbẹ́ tó máa kó wa dọ́hùn, but gbogbo wa ń lọ sí destination kan náà. Ìjọ Ọlọ́run tí gbogbo wa dálẹ̀, it is not business center. Ọkọ̀ ìjọ ni Ọlọ́run ló establish ẹ̀. Àwọn kan lè gbà lásìkò yìí kí wọ́n sọ di okòwò, Ọlọ́run á jẹ wọ́n níyà. Ṣùgbọ́n ọkọ̀ ìjọ tó ń kó èrò lọ sí ọ̀run, tó dé kòríta tó ti fẹ́, tí oníkálùkù fẹ́ wọ ibi tó fẹ́ wọ̀, tó bá ti kérò á kó àwọn èèyàn Sátánì, á kó èèyàn ti àwọn tọlọ́run. Tó bá ti já wọn sí kòríta, ibẹ̀ làwọn tó máa ń select máa yan àwọn àyànfẹ́ ń bẹ̀. Wọ́n á ní ìwọ gbọ́wọ́ ọ̀tún, ìwọ gbọ́wọ́ òsì. Kò sí ìjọ kankan tó lè sọ wípé òun gangan ní ọ̀nà tí Ọlọ́run fẹ́ gbà lọ́jọ́ ìkẹyìn. Ìjọ méjì ló máa ṣẹ́kù, ìjọ Ọlọ́run àti ìjọ Sátánì. Hallelujah ńlá o. Hallelujah. Bíbélì yìí tí à ń kà yìí, òun ni manual ayé wa. Òun ni manual ayé wa. Gbogbo ohun tá à ń rà ló ní manual. Kò sí ohun tá a ní nínú ilé, kò sí nǹkan tá, kódà aṣọ tá à ń wọ̀ gan ní manual. Torí bí télọ̀ bá fẹ́ rán aṣọ, àwọn aṣọ kan wà tó máa ń ṣe tó yẹ pé tí télọ̀ ò bá mọ̀ dáadáa, tí ò bá múra, ó máa yí òdì síwájú, á rò pé bóyá gbàtẹ́ni bá fẹ́ wọṣọ tó bá ní tàwọn tó mọ correct ẹ̀ ló máa mọ̀ pé òdì ni télọ̀ rán fóun. Hallelujah o. So òun náà ní manual. Tí télọ̀ ò bá fojú wo manual yẹn dáadáa, òdì aṣọ ló máa rán. A ní láti mọ̀ pé Bíbélì ni manual wa. Báyé èèyàn bá sọnù, inú Bíbélì ni kó lọ. Mo kí gbogbo àwa tí a jẹ́ oníbodè. Orúkọ tá a pè wá nínú Bíbélì bí wọ́n ṣe tú, mi ò lè sọ pé wọn ò tú dáadáa. Ṣùgbọ́n tí aláìgbàgbọ́ bá fẹ́ tú, tó bá ń pè adènà, ó rí ìdí mínì láwọn ibì kan. Ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa adènà, àwọn tó bá fòyìnbó túmọ̀ ẹ̀ ti mọ̀ pé sidemen and sidewomen ni. Hallelujah o. Hallelujah. Adènà ni wọ́n lóòótọ́. Wọ́n gbọ́dọ̀ dènà. Wọ́n á dènà fóṣó, wọ́n á dènà fàjẹ́, kí ìkòkò kó má wọlé pa àwa tá à ń jọ́sìn. Torí náà iṣẹ́ wọn, iṣẹ́ tó lágbára ni. In fact, lẹ́yìn àwa ìránṣẹ́ Ọlọ́run, ká má parọ́ fúnra wa. Ẹni tí ibi tó ní kálukú wa ń lọ, a gbọ́dọ̀ sòtítọ́. Lẹ́yìn àwọn ìránṣẹ́ Ọlọ́run, adènà ló tún kù. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Hallelujah. Torí pé àwọn ni wọ́n ń gbé òfin ró nígbà tí ẹ̀sìn bá ń lọ lọ́wọ́. Gbogbo nǹkan tó ń dẹ̀ ń pè ní òfin àti ìlànà, ọ̀dọ̀ wọn náà láti máa gbọ́. Bó tilẹ̀ yẹ pé wọn kì í ṣe aláṣẹ síṣẹ́ ìránṣẹ́, ṣùgbọ́n wọ́n jẹ́ lára àwọn alábàáṣiṣẹ́pọ̀ fún àwa tí a jẹ́ ikọ̀ àti ìríjú. Hallelujah ńlá o. Gẹ́gẹ́ bí Mósè ti yan àwọn 70 fún iṣẹ́ ìránṣẹ́ rẹ̀. Tí a bá dẹ̀ ń wò, àforítì la gbọ́dọ̀ ní lẹ́nu ẹ̀. Tá bá ní àforítì, dandan ni ká ṣe gbadé yè, ká ṣe gbadé ògo. Tí a bá wo 1 Corinthians chapter 9 verse 22-27, ó ní iṣẹ́ tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìpọ́njú, ṣùgbọ́n níkẹyìn èrè ńlá ni. Iṣẹ́ tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìpọ́njú, ṣùgbọ́n níkẹyìn èrè ńlá ni.
Mo wo fídíò kan níjẹta arábìnrin kan ló show ẹ̀ last man ọlọ́pàá kan lọ gba BRT road last man yẹn wá mú ìgbà tí ọlọ́pàá yẹn ò wọṣọ o aṣọ ara ló wọ̀ ó wá mú lẹ́sẹ̀kẹsẹ̀ last man wọ́n wọnú mọ́tò ẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ní na last man inú aṣọ wéré ó ti fa ń kọ́pì ọ láti inú àpò ó na ó gbá bọ̀bọ̀ yẹn lẹ́nu ó ṣe gbẹ kí ni a fẹ́ sọ mbẹ̀ last man yẹn ó ń ṣiṣẹ́ ìjọba ó wọṣọ ìjọba àbí bẹ́ẹ̀ kọ́ kò dẹ̀ béèrè owó lọ́wọ́ ẹ̀ pé òun fẹ́ fi sílẹ̀ ó ti gbọ̀nà BRT ó ti ṣẹ̀ sófin ṣé ìjà tán wá ń jà ń sìn last man ló jẹ̀bi ni àbí ọlọ́pàá tí ò sí lẹ́nu iṣẹ́ bó dẹ̀ wà lẹ́nu iṣẹ́ òun ló mọ̀ àmọ̀dí tó fi gba ọ̀nà BRT àmọ́ òfin ti mú torí ọ̀nà BRT náà ṣe ọ̀nà yẹn fún ara àwọn ìdojúkọ tí àwọn oníbodè máa ń ní nínú ìjọ nìyẹn ìgbà mìíràn ẹlòmíì ò tiẹ̀ kì í mọ̀ wípé oníbodè ó jẹ́ ìránṣẹ́ fún àwọn olùṣọ́ àgùntàn tó jẹ́ òṣìṣẹ́ Olúwa ń bá fi mú tó níbodè kan bá fi kọ̀rẹ́tì èèyàn tẹ́nìkan bá gbó lẹ́nu ó gbó olùṣọ́ lẹ́nu ó dẹ̀ gbó ọ̀ṣọ́fà lẹ́nu ó dẹ̀ gbó Jésù lẹ́nu ègún ńlá ni kì í ṣe ohun tó dára mo kàn fẹ́ gbà wá níyànjú wípé kí a má wo àwọn àbùkù tàbí ẹ̀gbin tó lè máa jẹyọ nínú iṣẹ́ yẹn débi pé yóò wá bomi tútù sí wa lọ́kàn láàmú sọ pé wọn tiẹ̀ lóòótọ́ nù jọ yìí járe mo bá bọ́ ọmọ kan wí báyìí ìyẹn máa mú kíní báyìí ló máa sán ọ̀já ló máa wá bú ẹ táwa ta dẹ̀ jẹ́ràn iṣẹ́ Ọlọ́run náà ò bá lóye dìwé ta máa fi dá sọ̀rọ̀ àtúndá oníbodè yẹn lẹ́bi dìwé ta máa fi sọ̀rọ̀ but tó bá yẹ pé a bá mọ ohun tá à ń ṣe àwa ta jẹ́ olórí ẹ̀sìn gan a gbọ́dọ̀ mọ̀ wípé iṣẹ́ tó ń ṣe yẹn ó dàbí ọ̀rọ̀ last man àtọlọ́pàá yẹn ni ọ̀rọ̀ last man yẹn gba ìgbájú wọ́n bẹ létè wọ́n nà á àmọ́ bí tí fídíò yẹn ń dì sí torí pé ó kàn kúrò lójú wa bí wọ́n yanjú ẹ̀ fún ọ ní bí nǹkan kan ló gbẹ̀yìn ẹ ní aṣáàmọ̀ pé ó mú one cup dání ó dẹ̀ fẹ́ dì sí last man yẹn lọ́wọ́ ẹ̀rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ orúkọ báyìí máa ń ṣẹlẹ̀ bó tilẹ̀ yẹ pé kì í ṣe ọ̀rọ̀ káfí one cup sí ni lọ́wọ́ ṣùgbọ́n ohun tá a máa ń rí ni pé àwọn kùdìẹ̀kùdìẹ̀ díẹ̀díẹ̀ kan máa ń farahàn nígbà tá a bá ń ṣe iṣẹ́ oníbodè nínú ìjọ ẹ̀kẹ́ hallelujah o. hallelujah. tó máa ń fẹ́ fakẹ́lómi sọ wípé òun ò tiẹ̀ ṣe oníbodè mọ́. Paul sọ wípé kí ni ó yà mí kúrò nínú ìfẹ́ Kristi ìpọ́njú inúnibíni àbí ó ní ká má rí ibi téèyàn bá dẹ̀ ń lọ ló máa ń wò ariwo ọjà téèyàn bá wò ó wọn kò sẹ́ni tó máa ra nǹkan bẹ̀ wálé hallelujah ńlá o so màá fẹ́ kẹ́ túbọ̀ mọ̀ pé a ò ṣe fún ohun ayé yìí bí kò ṣe pé èrè tó wà ń bẹ ní ọ̀run tí a bá wo ẹkùn Jeremiah orí 3:27 to 28 ó ní ó dára kí ọ̀dọ́ kí ó gbé àjàgà ní ìgbà èwe rẹ̀ ó dára kí ọkùnrin kó gbé àjàgà ní ìgbà èwe rẹ̀ ó ń torí pé a ti gbé e kà á lórí ó ní kò lè kọjá rẹ̀ tí a bá wò dáadáa láti ìgbà èwe ló yẹ ká ti gbé àjàgà mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa náà èwe ṣì ni wá tí a mọ nǹkan tí a gbà kí a fi kékeré ta ti kékeré gba ẹ̀sìn tá a wà ní oníbodè mo rí àwọn àgbàlagbà láàrin wa olùṣọ́ àgùntàn wà láàrin wa evangelist wà láàrin wa mọ́ọ̀sì wà láàrin wa ṣùgbọ́n wọ́n decide pé oníbodè àwọn ṣì wà ń bẹ̀ ògo ni fọ́lọ́run lókè ọ̀rọ̀. hallelujah. Dáfídì wípé ó dáa kí n máa gbé nílé mímọ́ rẹ kí n máa ṣe àdènà nílé mímọ́ rẹ ju pé kí n máa gbé àgọ́ ìwà búburú. Yóò dára fún wa mo ní yóò dára fún wa tí a bá wò ó gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí ẹ kà fún wa ọ̀rọ̀ Ọlọ́run fún ìgbaniníyànjú fún ìtọ́ni àti ìbániwí bí a bá wá ní àwọn ìdojúkọ lábẹ́ àwọn nǹkan wọ̀nyí
tí a bá ti rí àwọn nǹkan kan bóyá adarí ẹ̀sìn ló kọ̀rẹ́tì wa lórí àwọn nǹkan kan tó yẹ ká ṣe, ẹ jẹ́ ká mọ̀ pé ọ̀dọ̀ adarí ẹ̀sìn àti bàbá ọ̀ṣọ́fà àti Jésù ni ìtọ́ni yẹn ti wá. Hallelujah o. Bíbélì sọ wípé ọmọ ọ̀dọ̀ kì í ga ju olúwa rẹ̀ lọ. Ẹnikẹ́ni tí ò bá dẹ̀ ṣe ọmọ ọ̀dọ̀ kò lè dọ̀gá. So ẹ má jẹ́ ká wo ipò wa bí oníbodè bíi pé a ju olùṣọ́ àgùntàn ìjọ tàbí a ju àwọn àgbà ìjọ. Ẹ jẹ́ ká gbà á gẹ́gẹ́ bí iṣẹ́ ìránṣẹ́, ká máa gba ìtọ́ni láti ọ̀dọ̀ wọn, ká túnbọ̀ máa wo àwọn tó jẹ́ lídà wa nínú oníbodè. Kí ni àwọn àgbà ẹ̀sìn bá wọn sọ, àwọn olùṣọ́ tàbí àwọn olórí ẹ̀sìn kí ni wọ́n bá wọn sọ, ìpàdé wo ni wọ́n jọ ṣe, kóhun dẹ̀ mú ìpàdé yẹn kóhun dẹ̀ mú padà wá sí ilé ní àárín ìpàdé pé òfin báyìí ti tún jáde o, ẹ jẹ́ ká ṣe báyìí, ẹ jẹ́ ká ṣe báyìí. Ká má rò wípé bóyá a ti wá mú ìlànà yẹn àti wá mọ̀ àti tún gbọ́n jù wọ́n lọ. A gbúdọ̀ gbé kẹ̀kẹ́ síwájú ẹṣin. Ṣé kẹ̀kẹ́ ló máa ń fa ẹṣin ni àbí ẹṣin ló máa ń fa kẹ̀kẹ́? A ti gbà pé ẹṣin ló gbọ́dọ̀ fa kẹ̀kẹ́. Hallelujah o. Nípa ìdí èyí, nígbà tá a bá ń tẹ̀lé àwọn ìlànà wọ̀nyí, ìbùkún Ọlọ́run yóò sì wọnú iṣẹ́ wa, ògo Ọlọ́run yóò sì máa farahàn nínú ayé wa. Tí mo bá fẹ́ wò tí n tún tẹ̀síwájú díẹ̀, ó fún wa ní àṣẹ tó pa fún wa nínú ìwé 2 Timothy náà ni chapter 4 verse 1 and 2. Ó ní mo pàṣẹ fún yín láti wàásù ọ̀rọ̀ náà nígbà tó tọ́ àtìgbà tí ò tọ́. In fact, àṣẹ tó fún yín gbé yín ró púpọ̀. Ajagun ni wá, ta ti mú àṣíborí ìgbàlà, ta ti fi àmùrè ọ̀gbọ̀dì wá nídìí. Ajagun lóníbodè, a lè wàásù, kò sí iṣẹ́ àgbà méje tán fẹ́ ṣe tá ẹ lè dúró gbà ń bẹ̀, torí ológun ni yín. Tí kì í bá ṣe pé àwọn aṣọ tí wọ́n rán fún wa tí àti ìmọ̀ bọ́ndẹ̀ yẹn fi lé bàbá wọ ṣọfà lọ́wọ́ ni, àwọn kérúbù àsíráfù wọ́n máa ń dira ni, àbí bẹ́ẹ̀ kọ́? Wọ́n máa dira bí ọmọ ogun, wọ́n máa ń fún wọn lóyè oríṣiríṣi ìràwọ̀ náà. Ìfà àtẹ́bá wo àwọn CAC pàápàá, àwọn náà ní aṣọ ogun tí wọ́n bí pọ́pù kọlù, àbẹ́kọ́? Pọ̀ tó ní pé tìṣẹ̀lẹ̀ jẹ́ kákan wọ́n ní àwọ̀ lọ́lẹ̀, àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ wọn válù ẹ̀. Tó á pé bí aṣọ kiri ológun là ń dì, tá à ń mú bẹ́ẹ̀tì, tá à ń mú gbogbo ẹ̀, tá a tún mú wísù sí i. Tí àwọn ọlọ́pàá bá rí wa gan, wọ́n á kọ́kọ́ dúró lókèrè náà pé àwọn wo leléyìí o. Ẹ máa ń rí demonstration àwọn kérúbù àti séráfù ni. Ó wúyàn lórí púpọ̀, ṣùgbọ́n ẹ ti mọ̀ pé ìjọ ìrẹ̀lẹ̀ la wà, ìjọ tí ò gbé ìgbéraga wọ̀, ìjọ tó gba ohun gbogbo tó mú wa sábẹ́ ìrẹ̀lẹ̀, òun ni Celestial. Ẹ wo gbogbo wa ń sìn, arímilọ́níà láàrin wa báyìí, arọ́mọ ìyá olóríire láàrin wa báyìí, aríbàbá olóríire láàrin wa báyìí. Láti gbà láyé ti dáyé ni, kò ní bàjẹ́ láéláé, nítorí wípé ilẹ̀ láti ṣẹ̀sìn. Sunday nìkan la fún wa lórí ọ̀fẹ́. Bí gọ́fúnà débi lálẹ́ ní ìsọbájọ́ oníbodè yóò jókòó ni, àbírọ́ ni. Ẹ̀rí kan gbé àga fún Buhari mọ́sálásí rí, kan ní bàbá wa ti dé o, president Nàìjíríà ti dé o, ẹ̀ dáhùn ni. Kan wá lọ gbé ṣíà fún Buhari pé kó jókòó mọ́sálásí, ẹ̀rí rí. Tó bá ń ṣe ìrúnlọ́wọ́ ní yídì, ẹ̀rí ọba kankan gbé àga fún. Ẹ̀rí pé Celestial the same thing. Ìjọ ìrẹ̀lẹ̀ ni, ẹni bá dẹ̀ rẹ̀ sílẹ̀, Bíbélì ni a ó gbé ga. Lórúkọ Jésù gbogbo wa la ó gbé ga. Ẹ bá mi sáré wo ẹ̀kọ́ tẹ́ ka fún wa bí ẹsẹ̀ méjì ń bẹ, ẹsẹ̀ méjì péré ń bẹ. Tá bá tiẹ̀ wo ẹsẹ̀ méjì tó gbẹ̀yìn yẹn, bóyá ẹ lè bá mi kà á. Yes. Ẹsẹ̀ méjì tó gbẹ̀yìn ẹ̀kọ́ tẹ́ ka fún wa. Kò sẹ́ni tó rí. Má jẹ́ kẹ́nikẹ́ni kó gan èwe rẹ. Kí a jẹ́ àpẹẹrẹ fún gbogbo àwọn tó gbàgbọ́ nínú ọ̀rọ̀, nínú ìwà,
nínú ìwà wíwù, nínú ìwà híhù, nínú ìfẹ́, nínú ìfẹ́, nínú ẹ̀mí, nínú ẹ̀mí, nínú ìgbàgbọ́, nínú ìgbàgbọ́. nínú ìwà mímọ́. Ẹ ṣé, hallelujah. Jésù ní mò ń rán yín lọ sáàrin ìkòkò àti paramọ́lẹ̀. Ó ní nítorí náà, ó ní ẹgbọ́n fẹ́fẹ́ bí ejò. Ó ní kẹ̀dẹ̀ níwà tútù bí àdàbà. Hallelujah o. Tí wọ́n bá ń rán èèyàn níṣẹ́ tẹrú, èèyàn máa ń fi tọmọ jẹ o. Bá a ṣe ń sọ yìí náà pé àwọn àbùkù kọ̀ọ̀kan máa ń wà nínú iṣẹ́ oníbodè. Ẹlòmíì náà rorò. A ní láti gbé òǹrorò wọ̀ nínú iṣẹ́ yìí. Bíbélì pè wá ní ọmọ ọ̀dọ̀. Ẹni pé nígbà tó fẹ́ parí iṣẹ́, ó bu omi ó dẹ̀ bẹ̀rẹ̀ sí fọ ẹsẹ̀ àwọn ọmọ ẹ̀yìn. Pétérù ní láéláé kíní kan ó ní Pétérù kí ló ṣe é filẹ̀ bẹ́ẹ̀ tí n bá fọ ẹsẹ̀ rẹ ò nípìn ní ìjọba mi, ìjọba Ọlọ́run. Pétérù ní àtọwọ́ àtorí mi ó yẹ bẹ̀rẹ̀ sí fọ. Hallelujah o. Ihun tó ń kọ́ wa ni pé when you want to become a leader, òun láti ṣe bí ẹrú. Òun náà ṣe pè wá ní ìránṣẹ́. Èmi ò tí rí ibi sẹ́yìn pé òun di olùṣọ́ àgùntàn kó wá máa gapá. Ọmọọṣẹ́ ọ̀gá lónìí, ọmọọṣẹ́ lọ́la. Kó tiẹ̀ jẹ́ láńlọ́ ṣe pàdé gan lórí ìjọ tó bá wà tó bá lo fẹ́ ṣọ̀gá ńbẹ̀, ó máa dá ìjọ yẹn ṣe ni. Àfi kó sọ̀rọ̀ ẹ di ìránṣẹ́. So bẹ́ẹ̀ náà làwa oníbodè. Nígbà tá a bá fẹ́ ṣiṣẹ́ wa, a gbọ́dọ̀ fi ìwà ọmọlúwàbí kún. Hallelujah o. Tí ẹ bá ń wo àwọn ìrìn àjò wọn nílùú òyìnbó, àwọn ọ́fíìsà bẹ̀, àwọn security bẹ̀, tó máa fi rán yàn dé ẹ̀wọ̀n, wọ́n máa respect ẹni, inú ẹ máa dùn ní, wọ́n máa pọ́n ẹ lé ní, wàá rò pé wọ́n ti cooperate pẹ̀lú ẹni, wọ́n dẹ̀ rán yàn lọ bèbè ẹ̀wọ̀n ni o, ọmọlúwàbí náà fi ń ṣe o. Àwọn tí wà Nàìjíríà ń bí ni wọ́n máa gbá ẹ lórí, gbá ẹ nímú láìṣẹ̀, ìmí àti yọ̀bọ̀n á ti fẹ́ máa torí pé wọn ò fi ọ̀pọ̀ nù òfọmọlúwàbí ṣiṣẹ́. Hallelujah. Tí a bá wà lẹ́nu iṣẹ́ nínú ìjọ Ọlọ́run, ká rọra báwọn èèyàn wa sọ̀rọ̀. Kì í ṣe pé torí pé mo jó níbodè, mo wá ń dárí owó lẹ̀, mo wá ń wẹ̀. Kìíní kan, ó nídìí ẹ̀, a nídìí ọ̀rọ̀ sísọ. A nídìí ọ̀rọ̀ sísọ. Ọwọ́ lásán ti tó láti ju ohun tó bá fẹ́. Hallelujah o. Ìmí àmú ọmọ tíṣà mi rorò débi pé tó bá mẹ́gbàá wáyé, ná ọmọ náà gbọ́dọ̀. Àwa mọ̀ wọ́n gbà tá à ń lọ skul. Tán bá ti dé skul báyìí, àgbádùn skul lọ́jọ́ yẹn. Nígbà ayé màmá wa, mi ní dárúkọ tó rà wá lórí YouTube. Màmá wa kan, tó bá ti igi, ó máa mẹ́gbàá yẹn dárúkọ, ó máa kọ́ra yìí ni. Àìmọye ìgbà táwọn òbí ti wá láti ilé tán wá gbó lọ́rọ̀ burúkú. Ó burú débi pé ṣùgbọ́n gbogbo bí burú gbà yẹn náà, a máa rere ń bẹ. Àkọ́kọ́ kéwú a máa dàbí ogun, àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ a máa dàbí ìyá, tàbá kéwú náà tán a máa dàbí ọba. Àkọ́kọ́ kàwé a máa dàbí ogun, àṣẹ̀ṣẹ̀ kàwé a máa dàbí ìyá, tàbá kàwé náà tán a ó máa fọhùn bí ọba. Ògo wa ò ní wọ́ mi, ayọ̀ wa ò ní dìbànújẹ́. Lóòótọ́ Ọlọ́run lè ràn wá pé ká rorò, ṣùgbọ́n àwọn tá a bá rorò mọ́ àfi ń kọ́ wọn ni. Àmọ́ at the same time a gbọ́dọ̀ jẹ́ kó dá awuyewuye sílẹ̀, ká fi sùúrù sí i, ká rántí pé láàrin ìkòkò àti paramọ́lẹ̀ òun la wà. Torí kìí ṣe gbogbo àwọn tó wà ní ìjọ Ọlọ́run náà ni wọ́n gbàgbọ́. Àwọn tá a ṣẹ̀ṣẹ̀ ń bìdì nínú ìjọ wà tó yẹ pé ṣẹ̀ṣẹ̀ wọlé ni wọ́n. Ọ̀rọ̀ kékeré báyìí wọ́n ló ti ó ti embarrass wa, ó ti embarrass wa láwọn tí ò tí gbàgbọ́. Ṣùgbọ́n àwọn tó jẹ́ àgbà ẹ̀mí tí wọ́n ti gbónú ẹ̀, ohun tó bá Bíbélì sọ pé ìbáwí kò dàbí ohun ayọ̀ nísinsìnyí. Hallelujah ńlá o. Ìbáwí kò dàbí ohun ayọ̀ nísinsìnyí. Gbogbo ìbáwí, gbogbo ọmọ tá a bá fi àwọn nǹkan tá a sọ yìí kọ́, àwọn ọmọ yẹn ló máa ń gbọ́n jù. Bí àwọn ọmọ òrukàn, àbí ìyá ẹ̀ ti lọ lọ́dọ̀ bàbá ẹ̀, ó wá gbélé ìyàwó lọ́wọ́, ìyàwó wa wò pé kò kú sọmọ òun, ó fitimáìsì ẹ̀. Ní ìtẹ́mi náà jẹ́ kan nú wọn. Ohun tójú mi rí, mo fẹ́ lè fi ayé lẹ̀ kí n gbọ̀run lọ. Bí mo ṣe ń sọ, ó fẹ́ lè máa pa mí bí ti bá rántí ìyà tí ọ̀tá
mi jẹ kékeré ṣùgbọ́n lónìí gbogbo àwọn ọmọ tí wọ́n fi wá kẹ́ kò sí ìtóníláárí nínú wọn orí burúkú lọ́pọ̀lọpọ̀ wọn ṣe life ni mo ti ń sọ̀rọ̀ yìí kò sí ìtóníláárí ọmọ téèyàn fi ọmọ tó ń bá fi yàn kẹ́ àwọn ọmọ yẹn ọmọ tí wọ́n bá ń nà tó ń discipline bíbélì sọ pé ẹgbà yẹn gangan òun ló máa fi ògo fún ọmọ kékeré léyìí tèmi àti ẹ̀yin náà ta rìn lóko ẹ̀ ta ni tíṣà ọ̀nà rí nínú gbogbo wa afárádá ni àìmọye ọmọ tó sápò skul tó dọmọ ẹ̀yìn ọkọ̀ ìmí ti jábọ́ dànù ìmí ti dadigunjalè wọ́n ti pa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín lónìí ẹ wo ọmọlúwàbí bó ṣe jókòó lọ ògo ni fọ́lọ́run lókè ọ̀run torí ìbáwí kò dàbí ohun ayọ̀ nísinsìnyí àkọ́kọ́ kọ́ṣẹ́ àkọ́kọ́ kàwé bí ogun ni torí náà ẹ jẹ́ ká forí tì torí pé a ní èrè kan lọ́dọ̀ bàbá wa mo dẹ̀ nígbàgbọ́ pé yóò fi ayọ̀ fún wa a ó rí èrè náà gbà olórin kan kọrin kan mo bá pàdé ní lọ́dọ̀ bàbá wa evangelist Ojo Adé nínú ìsọjí kan tó ṣe parí níjẹta mo post ẹ̀ sí gúrúùpù mi ó ní ayé asán ni o ayé asán ni ayé kárí ni lówùúrọ̀ ká má rí mi mọ́ lálẹ́ o ayé asán ni ibẹ̀ ló ti sọ wípé ẹni kọ́lé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó kọ́lé ọgbọ̀n tó wáyé mọ́yà tó ní ká rọra wáyé mọ́yà ó kọ́lé ọgbọ̀n ó kọ́lé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọjọ́ tó wá kú wọn fún yàrá kan pé kí wọ́n sin síbẹ̀ kẹ́lẹ́ mọ̀ páyé asán ni wọn fún yàrá kan pé kí wọ́n sin síbẹ̀ ó náà wá lọ sin sẹ́yìn kùlé ìmí ìgan káwọn ọmọ ẹ̀ lè ta lé kán lè ta property wọ́n lọ sin sí ìtẹ́ òkú àwọn ọmọ yẹn ò lè mọ sàárè bàbá wọn the next 20 years wọn lè mọ sàárè bàbá yẹn mọ́ hallelujah ńlá o Hallelujah. tẹ́ bá wo ẹ̀kọ́ kan nínú kí yẹn round up Psalm 39 kẹ́ni tó bá lè kà ó bá mi kà á kẹ́dẹ̀ bá mi kà á dáadáa Psalm 39 5 and 6 5 and 6 ẹni tó bá lè kà á tí ẹ̀ bá dẹ̀ rí ẹ jẹ́ kí n kà á ó ní kíyèsí ìwọ ti sọ ọjọ́ mi dàbí ìbò àtẹ́lẹwọ́ ọjọ́ orí mi sì dàbí asán níwájú rẹ nítòótọ́ olúkúlùkù ènìyàn nínú ìjókòó rere rẹ̀ asán ni pátápátá olúkúlùkù ènìyàn nínú ìjókòó rere rẹ̀ nínú ìjókòó tó ti di gọ́fúnà nínú ìjókòó tó ti di ọba nínú ìjókòó tó ti ń ṣàfọ́bàjẹ́ nínú ìjókòó tó ti tí gbogbo èèyàn ti dá ìmọ̀ pé ìjókòó rere rẹ̀ bíbélì pè ní asán ni pátápátá ẹsẹ̀ kẹfà ó ní nítòótọ́ ní àwòrán asán ni ènìyàn gbogbo ń rìn can you imagine àgọ́ tí mo gbé wọ̀nyí àgọ́ tó gbé wọ̀nyí àwòrán asán ni empty lásán empty bára ẹni hallelujah ńlá o Hallelujah. inú àgọ́ àwòrán asán ni gbogbo ènìyàn gbogbo ń rìn nítòótọ́ ni wọ́n ń yọ ara wọn lẹ́nu ní asán bóyá iṣẹ́ yẹn gbọ́dọ̀ wọlé contract yẹn gbọ́dọ̀ wọlé mo gbọ́dọ̀ kọ́lé epo mo gbọ́dọ̀ lọ́kọ̀ ship mo gbọ́dọ̀ ní aeroplane ó ní asán là ń yọ ara wa lẹ́nu ó ń kó ọrọ̀ jọ kò sì mọ ẹni tí yóò kó wọn lọ Psalm 39 ni o 5 and 6 ó ń kó ọrọ̀ jọ kò mọ ẹni tí yóò kó wọn lọ ẹ rí pé ẹ ṣe oríire lónìí ẹ dá àrùn mọ́jú ẹ ń ṣe ohun tí ò bójúmu lọ́wọ́lọ́wọ́ káyé yín lè bójúmu lórúkọ Jésù ayé yín dẹ̀ máa bójúmu. Àmín Jésù. We must make the wrong thing before you get the right thing. We must. In God, not in Satan. Don't make wrong thing in Satan. If anybody make wrong thing in Satan, ó ń lọ síbi tí ò dá o, wọ́n lè jail ẹ̀, ó lè kú òjijì, ó lè ṣògbówó, ó lè kú lójijì. Tó bá make any wrong thing in Satan, wàhálà ni. But if you make wrong thing in God, it means your life will become successful. Hallelujah. Hallelujah. Ẹ make wrong thing ni àgbàlagbà onílé ọlọ́nà ìyá àgbàlagbà ẹ jókòó ẹ ń ṣèṣe òru ìyá mi kílẹ̀ tí ẹ̀ ń wá kiri ìwú tí ẹ̀ mọ̀ pé ti dàgbà ní ìyá ní èyí tí ò yí ẹ ó pọ̀ jẹ́ èyí tó yí ẹ lọ fi ilẹ̀ bẹ́ẹ̀ jẹ́ máa lọ ebe mo lára mi ẹ ti tó máa rẹ́ẹ̀sì mọ́ mi ṣòru bàbá ìṣòru
ṣé o mọ ohun tó ń ṣe fún ni ọrùn rẹ ò ní bọ́ lọ́wọ́ rẹ. Nípa ìdí èyí mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ kú iṣẹ́ ẹ kú ìrìn àjò ẹ̀mí kò ní sú yín o. Agbára tí dáni padà mo bá wí lórúkọ Jésù ọ̀run bá wí ìmọ́lẹ̀ Ọlọ́run yóò yí wa ká Jésù Olúwa wa.